Ẹ kú dédé àsìkò yìí gbogbo tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àṣeyín lọ́ba gbé yín ga fún àánú àtọ́jú eré ńlá láti arígbà láti rí ọjọ́ ẹtì mìíràn nínú oṣù kẹwàá. A sì gbàdúrà wípé gbogbo ohun tó ń jẹ́ ẹtì nínú ayé wa, ẹ̀yin Olúwa yóò mú wọn kúrò, ẹ ò sì fún wa ní àṣeyọrí pọ́nbélé. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́nu yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà. Ṣé tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ẹtì ọjọ́ kẹtàdínlógún oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ wípé ẹni láti fẹ́, ẹni láti fẹ́. Àmú àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ogún, ìwé Mátíù orí ìkeje ẹsẹ̀ ogún. Nítorí náà nípa èso wọn ni ẹ̀yin yóò mọ̀ wọ́n. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkẹrìndínlógún. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrìnlá dé ìkẹrìndínlógún. Ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú aláìgbàgbọ́, nítorí ìdàpọ̀ kíni òdodo ní pẹ̀lú àìṣòdodo, ìdàpọ̀ kíni ìmọ́lẹ̀ sì ní pẹ̀lú òkùnkùn, ìrẹ́pọ̀ kíni Kristi ní pẹ̀lú Bélíálì, tàbí ìpín wo ni ẹni tí ó gbàgbọ́ ní pẹ̀lú aláìgbàgbọ́? Ìrẹ́pọ̀ kíni tẹ́ḿpìlì Ọlọ́run ní pẹ̀lú òrìṣà? Nítorí ẹ̀yin ni tẹ́ḿpìlì Ọlọ́run alààyè, gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí, èmi ń gbé inú wọn, èmi ò sì máa rìn nínú wọn, èmi ò sì jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì jẹ́ ènìyàn mi. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ẹtì. Ibi bíbélì kíkà wa tòní sọ pé ẹ má ṣe fi àìdọ́gba dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Nítorí náà kìrìsìtẹ́nì kò gbọ́dọ̀ ṣe ìgbéyàwó pẹ̀lú aláìgbàgbọ́. Bí kìrìsìtẹ́nì tó bá darapọ̀ mọ́ aláìgbàgbọ́ nínú ìgbéyàwó tí wọ́n rò pé wọ́n lè yí wọn padà, wọ́n ń ta ara wọn jẹ ni o. Àwọn ènìyàn tí wọn kò fẹ́ láti yí padà ṣáájú ìgbéyàwó kò ṣeé ṣe kí wọ́n yí padà lẹ́yìn ìgbéyàwó. Ó tún ṣe pàtàkì láti mọ̀ pé jíjẹ́ ẹni tí ó dára tàbí nínú ìwà rere kì í ṣe nǹkan kan náà pẹ̀lú dídi àtúnbí o. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ò ń dúró lórí Ọlọ́run àpáta ayérayé, ṣùgbọ́n aláìgbàgbọ́ ní ìdàkejì ẹ̀wẹ̀, ó dúró lórí ilẹ̀ amọ̀ tí ó ń yọ̀. Nígbà tí o bá dúró lórí àpáta tí o sì di ẹni tí ó dúró lórí ilẹ̀ amọ̀ tó ń yọ̀ mú, ó ṣeé ṣe gidigidi pé ẹni tí ó dúró lórí ilẹ̀ amọ̀ yóò mú ọ yẹsẹ̀ o, tàbí yóò mú ọ ṣubú pátápátá nítorí òun dúró lórí ilẹ̀ tó ń yọ̀. Èyí ni ohun tó ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ tí wọ́n rò pé wọ́n lè yí àwọn aláìgbàgbọ́ tí wọ́n bá ṣe ìgbéyàwó padà. Àwọn alábàáṣepọ̀ wọn ni yóò mú wọn kọsẹ̀, tí wọn yóò sì ṣubú, wọn yóò sì lè ti ibẹ̀ sọ ìgbàgbọ́ wọn nù. Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìlá wípé ẹni tó bá rò pé òun dúró kí ó kíyèsára o, kí ó má bàa ṣubú. Bákan náà àwọn kìrìsìtẹ́nì tí kò tíì ṣe ìgbéyàwó kò gbọ́dọ̀ fẹ́ ẹni tó lágídí, tí kì í gba ìtọ́nisọ́nà, tàbí ẹni tí kò fẹ́ ṣe àwọn àtúnṣe tí ó yẹ nínú ìwà tàbí nínú ìṣe rẹ̀. Bíbélì sọ wípé nínú ìwé Òwe orí ìkarùndógún ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n pé ẹni tí kò bá náání ìbáwí ó tàbùkù ara rẹ̀ ni o, ṣùgbọ́n ẹni tó bá gba ìmọ̀ràn yóò ní òye. Tí ìwọ bá jẹ́ kìrìsìtẹ́nì tí kò tíì ṣe ìgbéyàwó, má ṣe fẹ́ ẹni tí kò ní ẹnìkan tó ń tẹ́tí sí o, tó ní àṣẹ lórí rẹ̀. Ẹnikẹ́ni tí kò bá ní ẹni tó ń bọ̀wọ̀ fún àbí tí ó ń gbọ́rọ̀ sí lẹ́nu kò ní gbọ́rọ̀ sí ìwọ pàápàá lẹ́nu o. Bákan náà kì í ṣe ohun tó dára fún onígbàgbọ́ láti gbé kìrìsìtẹ́nì tí kò tíì dàgbà nínú ẹ̀mí ní ìyàwó. Ó dára fún onígbàgbọ́ láti gbé ẹni tí ó ti dàgbà nínú ẹ̀mí tí ó sì dàgbà ní ìgbà gbogbo, kí wọ́n lè fi ran ara wọn lọ́wọ́. Bí irin ti ń pọ́n irin, bó ti ń pọ́n irin mú, bẹ́ẹ̀ ni ènìyàn kan ń pọ́n ẹlòmíràn mú. Ìwé Òwe orí ìkẹtàdínníọgbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínníogún. Bí ìwọ kò bá tí ì ṣe ìgbéyàwó, má ṣe fẹ́ kìrìsìtẹ́nì tí kò ní ìbáṣepọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ o, nítorí ìfẹ́ wọn fún àwọn ohun ayé
ó máa ń pọ̀ gan-an ni o, ó sì lè fà ọ́ ṣubú. Olùfẹ́, fífẹ́ ẹni tí ó tọ́ ó dàbí níní ìrírí ọ̀run nínú ayé ni o. Nígbà tí ìwọ bá fẹ́ ẹni tí ó tọ́ àti ẹni tí ó yẹ, ṣùgbọ́n ẹni tó bá fẹ́ ẹni tí kò tọ́, ó máa ní ìrírí ọ̀run àpáàdì nínú ayé ni o. Kókó ọ̀rọ̀: àwọn Kìrìsìtẹ́nì tí kò báyìí tí ì ṣe ìgbéyàwó, wọ́n gbọ́dọ̀ ṣọ́ra fún ẹni tí wọ́n bá fẹ́ fẹ́ o. Ẹ̀já sọ pé bàbá mi, a fi àwọn ọ̀dọ́ wa lé yín lọ́wọ́ tí wọn kò tí ì ṣe ìgbéyàwó. Olúwa má ṣe jẹ́ kí wọ́n ṣìyàn o. Olúwa má jẹ́ kán yan búburú o. Olúwa ẹ yan ẹni rere sí wọn o. Egungun nínú egungun wọn àti ẹran ara nínú ara wọn, òun ni kí ẹ yàn fún wọn o. A dúpẹ́ nítorí tí ẹ ti gbọ́ o. Ògo ni fún orúkọ mímọ́ yín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀, kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run yóò gbọ́ àdúrà yín. Ó dàbọ̀.